ọmọ Ẹ̀gbá ló lolúmọ ọmọ Ẹ̀gbá ló lolúmọ ọmọ adẹ́tí sẹ́yìn orò kó tó ṣẹ́dẹ̀ eégún ọmọ Ẹ̀gbá ló lolúmọ Adémilẹ́kún ọmọ Ẹ̀gbá ló lolúmọ ará Àkèmàjò mo ní ọjọ́ gbẹ́rú o jógbẹ́rú o mọ́mọ́ jógbẹ́ kọ́ o ọmọ Ẹ̀gbá ló lolúmọ ìbá lórí ètò ní o Àṣàkẹ́ mo dé lórí mo fẹ́ làwọn morífẹ́ lẹ́dùnmáre ọba kọ́dá yé Adémilẹ́kún Adétòkunbọ̀ ló ní mo rí ibà lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ kí n tó wọ́n lọ. Bàbá mi Adémilẹ́kún Adétòkunbọ̀ kárí wí tí sọ́jọ́ bí ló ní mo wá kí. Ọdọọdún láàárín orógbó. Adémilẹ́kún ọdún onídé ká mọ̀ ṣe rọ́mọbì lórí àdé ọdọọdún làwọn ọmọ rí eyín láṣẹ lẹ́dùnmáre ọba. Ọmọ Alákẹ́jọ bí o bàbá Daniel tí sọjọ́ òbílò ní ewu ọdún bàbá Ìfù tí sọjọ́ òbílò ní ẹni sọdún bánújẹ́ láṣẹlẹ́dùnmáre ọba. Adémilẹ́kún Adétòkunbọ̀ kárí wí mọ́ gbóhùn ẹnu mi ṣé bí àgọ́ kò ní ṣẹlẹ̀ àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ọmọ bàbá wa Adédèjì kárí wí ọmọ ìyá wa Beatrice dúró gbọ́ lámọ̀ gbóhùn ẹnu mi ó yá jẹ́ ìrẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gángan ọmọ Alákẹ́jọ bí ọmọ òròlọ́tà Adémilẹ́kún Adétòkunbọ̀ ọmọ òsínlẹ̀kùn palẹ̀kùn dé ni wọ́n kó kí àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gángan wo ni ọmọ gbọ́ bí mo ti ń kó kí àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ọmọ Olúgbọ́njọ bí níyà ọmọ rò mi ò pagi ilé ọmọ rò mi ò pọpẹ ọmọ rò tí pa gbàgúdà ni wọ́n kírun bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ọmọ Alákẹ́jọ bí o ọmọ adẹ́tí sẹ́yìn orò kó tó ṣe tẹ́gùn mọ́lú níyà Adémilẹ́kún mọ́ gbóhùn ẹnu mi ọmọ rò tí pa gbàgúdà ni wọ́n kírun bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gangan ilé ọmọ rò tí dún òmù òmù ọmọ rò tí dún òmù òmù ọmọ rò tí dún òmù òmù ni wọ́n kó kí àwọn bàbá rẹ̀ lé Alákẹ́jọ bí wọ́n ti ń ṣe ní Mẹ́kà bẹ́ẹ̀ lẹ́sẹ̀ lẹ́gbàá Alákẹ́lẹ́ bàbá rẹ̀ tó bí ọlọ́mọ wọ́n mú mi sẹ́mi ní Mẹ́kà ẹ mú mi odò Ògùn lẹ́gbàá Alákẹ́ wọ́n ń gàràfá ní Mẹ́kà ẹ̀ńgò Olúmọ lẹ́gbàá Alákẹ́lẹ́ bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gangan bàbá yín tún ti advance lift lẹ́ fi ń go Olúmọ láyé òde onílé bàbá rẹ̀ ọmọ Alákẹ́jọ bí ọmọ òròlọ́tà ọmọ òsínlẹ̀kùn palẹ̀kùn dé ni wọ́n kó kí àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ilé ọmọ òru lásẹ̀ka ọmọ Olúgbọ́njọ ará Àkèmàjò nìyí mo ní ojógbẹ̀rú kó o mọ̀ jógbẹ̀ ẹ̀kọ́ bí mi pé nítorí kíni torí ẹrú nísì ní ẹ̀kọ́ òní sí ènìyàn nílé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ọmọ Alákẹ́jọ bí ọmọ òròlọ́tà Adémilẹ́kún ó di ẹlẹ́ẹ̀kíní tí mo wá sílé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ mo ní kẹ́ ẹ dákúdábò wá forólé bàbá tẹ̀yàn mi ẹni gúnyán lẹ́bẹ̀ ṣẹlẹ̀ ní ìtúrò ka nǹkan mi ìnìjọ ìgbà tí mo gúnyán lẹ́bẹ̀ tán mo túrò ka nǹkan mi ìnìjọ tọ́pẹ̀lẹ́bẹ̀ gilẹ̀ gbé lémi lọ́wọ́ nílé àwọn bàbá rẹ̀ èmi ò mọ̀ pé wọ́mú lọ́rọ̀ òkè o. Adétòkunbọ̀ wọn ò mọ̀ pé nàmùnàmù lọ́rọ̀ ọkùnrin bàbá rẹ̀ tó bí ọlọ́mọ èmi ò mọ̀ pé wọ́mú lọ́rọ̀ òkè o. Adétòkunbọ̀ wọn ò mọ̀ pé nàmùnàmù lọ́rọ̀ ọkùnrin bàbá rẹ̀ tó bí ọlọ́mọ bí mi pé èyí tí ò bá dún òmù èyí tí ò bá dún òmù orò nígbé lọ́nu ilé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ọmọ adẹ́tí sẹ́yìn orò tí sẹ́tẹ̀ eégún mọ́lú ọmọ Olúgbọ́njọ bímọ gbóhùn ẹnu mi láṣẹ yìí sàmọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ọ́sẹ̀ láṣẹlẹ́dùmarè kẹ́ẹ̀pẹ́ láyé ni mo sáré wọ́mọ láṣẹlẹ́dùmarè bàbá Daniel mọ́ gbóhùn ẹnu mi
bàbá yìí fún mọ́lẹ́ ìwà nírí òun gbé sọnù bí ìṣèbí ọmọ lọ́lá ọlọ́run wọba wọ́n bá wá bí yín lẹ́rẹ̀ pé ta ní kọrin ewì ìṣe tí ẹ̀yìn mo ní bẹ́ẹ̀ mọ̀ mi iṣẹ́ gbóhùn ẹnu mi ni Àṣàkẹ́ akéwì lè mí jọ ọmọ aládé iṣẹ́ fún lè mí ṣe èmi l'Àṣàkẹ́ orí kí ọmọ dádì owó rẹ mọ́. Ìbùkún Adétóyè lónìí mọ́ bọ̀ ní gbàgede tó ní kí yín tó ní kí yín tó ní mọ́ bá yín délé àwọn bàbá tó bí yín lọ́mọ gangan ó láṣẹ yìí ṣàmọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ọ́sẹ̀ nífọwọ́ yín gbọ́mọ̀sìn láṣẹ Elédùmarè ó ní wọn níbi yín sáwàtì lọ́jọ́ nǹkan yìí lọ́jọ́ nǹkan ẹ̀yẹ yín lọ́lá ọlọ́run wọba àjọ péjú ṣe tẹ̀mí ní lọ́lá ọlọ́run wọba.